Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn gómìnà kan ti fi èrò ọkàn wọn hàn lórí ìwọ́de ebi ń pa wá tó ń lọ lọ́wọ́ ní Nàìjíríà. Ọ̀kan nínú àwọn agbẹnusọ ààrẹ, Malam Abdulaziz ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu kọ̀rọ̀ ojú sí bí àwọn kan ṣe ń ṣe ìwọ́de tí wọ́n sì ń sọ di rògbòdìyàn ní àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà yìí o. Títa ìjà aláìṣẹ̀ sílẹ̀, olè jíjà, dídáná sun dúkìá àti àwọn ìwà àìtọ́ tó wáyé níbi ìwọ́de tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí kò dùn mọ́ ààrẹ Bọ́lá Tinubu nínú o. Ìjọba mọ̀ pé ẹ̀tọ́ aráàlú ni láti fi ẹ̀hónú hàn, ṣùgbọ́n kò sí ìjọba tó faramọ́ jàgídíjàgan bí èyí o. Malam Abdulaziz tẹ̀síwájú pé ìjọba Nàìjíríà kò tiẹ̀ mọ àwọn tó gbé ìwọ́de yìí kalẹ̀. Ó ní ó ṣeé ṣe kí wọ́n jẹ́ àjèjì tí ẹnikẹ́ni kò lè tọ́ka sí ibi tí wọ́n ti wá. Èyí ló ní ó fi ṣòro fún ìjọba láti bá wọn sọ̀rọ̀. A ò rí ẹnìkankan o, àfi àwọn tí wọ́n wà lójú pópó, nígbà tí a ò sì lè rí ẹnikẹ́ni tọ́ka sí pé ó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí. Báwo la ṣe fẹ́ bá sọ ohunkóhun? Bẹ́ẹ̀ ni agbẹnusọ ààrẹ wí o. Ó fi kún pé ìṣàkóso Bọ́lá Tinubu kò jókòó lásán o. Ó ní gbogbo ọ̀nà tí nǹkan yóò fi dẹrùn fún aráàlú ni ìjọba náà ń wá o. Ṣùgbọ́n ó bani lọ́kàn jẹ́ pé àwọn kan ti sọ ìwọ́de di ìjà ìgboro àti olè jíjà. Gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti ní òun yóò jíṣẹ́ àwọn olùfẹ̀hónúhàn náà fún ààrẹ Bọ́lá Tinubu. Obaseki sọ̀rọ̀ yìí o lásìkò tó ń bá àwọn olùwọ́de sọ̀rọ̀ lágbègbè Ring Road nílùú Benin lọ́jọ́bọ̀ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún 2024 yìí ni o. Gómìnà Edo sọ pé òun mọ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn ìpínlẹ̀ náà àti pé àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Gẹ́gẹ́ bí gómìnà yín, mo mọ̀ pé inú yín ò dùn, ebi ń pa yín. Mo fẹ́ fi èyí dá yín lójú pé gbogbo ohun tí ẹ sọ pátápátá ni màá lọ sọ fún wọn ní Àbújá. Ẹ ní kí ààrẹ dín owó epo kù, mo máa jíṣẹ́ fún wọn. Ẹ ní àwọn olórí ẹgbẹ́ mú kí oúnjẹ wọn gógó. Ẹ jẹ́ kí n mọ àwọn tó ń dààmú yín nínú wọn. Ìjọba máa gbé wọn. A máa rí dájú pé oúnjẹ wálẹ̀. A máa tún àwọn agbèrò ká. Ẹ ní ká tún ọ̀nà ìjọba àpapọ̀ ṣe, ká sì dín owó iná kù. Mo máa lọ sọ fún wọn l'Àbújá. Ṣùgbọ́n màá dín owó iléèwé kù nípínlẹ̀ Edo. Mi ò nílò ìjọba àpapọ̀ láti ṣe yẹn o. Ó sì rọ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí ìwọ́de náà kó lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀, kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ gànfẹ́ gba ìwọ́de mọ́ wọn lọ́wọ́ o, tí wọ́n sì máa dáná sun dúkìá ìjọba. Gómìnà Kano náà sọ̀rọ̀ ṣáájú ìwọ́de tó padà di wàhálà nípínlẹ̀ Kano. Gómìnà Abba Yusuf pé ìpàdé àwọn agbẹnusọ níbi tó ti kìlọ̀ nípa ìwọ́de ọ̀hún o. Gómìnà Yusuf ṣàlàyé pé òun faramọ́ ìwọ́de àlàáfíà tí aráàlú yóò fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí oúnjẹ, owó iná tó wọ́n gógó, ọ̀nà tí kò dára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de kí wọ́n má jẹ́ kí àwọn jàǹdùkú kí wọ́n gbà á mọ́ wọn lọ́wọ́. Nígbà tí ọ̀rọ̀ padà bẹ́yìn yọ ní Kano tí ìwọ́de di rògbòdìyàn àti olè jíjà, gómìnà Abba Yusuf sọ pé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù, ọkọ̀ bọ́ọ̀sì, ibùdó ìjọba ni wọ́n ti bàjẹ́ o, wọ́n sì tún ṣe ọ̀pọ̀ aráàlú léṣe. Gómìnà yìí kéde kónílé-ó-gbélé fún wákàtí 24 lẹ́yìn rògbòdìyàn náà. Tí ẹ ò bá gbàgbé, gómìnà Sanwó-Olú náà fi ọ̀rọ̀ ìyànjú síta o lára àwọn fọ́nrán tá a fi sórí àtẹ YouTube wa lórí Jígí Alára tó ní kí àwọn ará Èkó má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ lásìkò EndSARS kó tún wáyé o mọ́ lásìkò yìí o, nítorí ìwọ́de kọ́ ni ọ̀nà àbáyọ. Bákan náà, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti rọ àwọn èèyàn ìpínlẹ̀ náà ṣáájú láti má ṣe dá wàhálà sílẹ̀ lásìkò rògbòdìyàn. Adélékè kìlọ̀ pé òun kò ní fi ààyè gba rògbòdìyàn kankan o nítorí ìwọ́de. Bákan náà ni àwọn gómìnà Yobe àti Borno kéde kónílé-ó-gbélé látàrí ìwọ́de tó di rògbòdìyàn àti ìtàjẹ̀sílẹ̀ lọ́dọ̀ wọn. tó kì í dùn kó pọ̀. Ànírín jù báyìí lọ ní abala ìròyìn lórí ètò ìwọ́de tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Jígí Alára. Orúkọ mi ò yí padà o, Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lèmi ń jẹ́. Títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Ire o, ire kàbìtì. Ètò tó fún ni lóye, ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ.
ìkànnì Jígí Alárà 24, bàbá gbogbo.